Ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa. Tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń wọlé fún ìgbà àkọ́kọ́, ẹ má gbàgbé láti subscribe sórí page wa. Ẹ bá wa tẹ subscription bell yẹn kó máa ring tí ẹ bá ti ń wọlé. Ẹ ṣé púpọ̀. Sinimátà mo wá fún yín lónìí ní ìyàwó ọ̀gá mi. Ìyàwó ọ̀gá mi. Nínú fíìmù àgbéléwò yìí láti rí Wùmí Ajíbóyè, Bákàrè Zainab àti àwọn eléré jàǹkànjàǹkàn bíi Adémọ́lá Amos àti Divac Old. Ẹ jọ̀wọ́ tó bá jẹ́ yìí ni ọkọ Wùmí nínú fíìmù yìí, kí ni ẹ ṣe àzẹ̀yìn ọkọ Wùmí Àjíbóyè gẹ́gẹ́ bí ọkọ ẹ ti gbàgbọ́ tó nínú fíìmù yìí, tó ti wò pé ìyàwó mi ò lè dalẹ̀ mi, kò lè fẹ́ ẹlòmíì lẹ́yìn mi, tẹ́ wá padà mọ̀ táṣìírí padà tú kí lẹ fẹ́ ṣe. Tàbí ẹni tó jẹ́ dráìvà tó jẹ́ wípé ìgbà tó bá wà lọ́dọ̀ ìyàwó nǹkan ọmọkùnrin ẹ̀ kò kí ń gbéra, kì í gbérí, kì í gbéra rárá, ṣùgbọ́n tó bá ti dọ́dọ̀ àwọn àlè tàbí ará àta yóò gbéra, yóò sì gbéra sọ. Ṣé a lè sọ pé ìyàwó ọ̀gá ló ṣe pa débi pé kò sí àǹfààní fún mọ́ láti lè ṣe pẹ̀lú aya rẹ̀ nílé? Ṣé n tí aya náà wá ń ṣe táyà ń jà káàkiri torí ẹ̀tọ́ ẹ̀ ṣó tọ̀nà? Tó bá jẹ́ ẹ̀yin ni, ǹjẹ́ ẹ̀yin lè jà torí ọkùnrin kan báyìí bí? Ẹ jẹ́ ká wo bí apala yìí ṣe máa jẹ́ lórí abala kejì fíìmù yìí. Ìwọ tí ò bá ti wò sáré lọ sórí ìkànnì YouTube Àpáta TV, tẹ̀ síbẹ̀ ìyàwó ọ̀gá mi yóò gbé jáde. Fíìmù tuntun ni àgbéléwò, ó kọ́ni lọ́gbọ́n, ó fúnyàn, ó fini sí suspense. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń gbára lé òṣìṣẹ́ ìyá kọ́ yín lọ́gbọ́n. Ẹ sáré lọ wò tẹ́ ẹ bá ti wò, kẹjẹ́ ká jọ wò, ká pàdé ní comment section bẹ́ẹ̀ bá ṣe rí sí. Tó bá jẹ́ ẹ̀yin ni ọkọ Wùmí tẹ́ ẹ padà ká pé ó ń yàlè pẹ̀lú driver, ǹjẹ́ kí lẹ máa ṣe pẹ̀lú bí driver náà tún ṣe wá ń ṣe pẹ̀lú ìyàwó nílé tí ò lè ṣe gẹ́gẹ́ bí ọkọ pẹ̀lú ìyàwó ẹ̀ nílé mọ́? Tó bá jẹ́ ẹ̀yin ni ìyàwó yìí gẹ́gẹ́ bí obìnrin, ìtú ṣe ẹ̀ ń fi Wùmí pa, ṣé ẹ máa pa àbẹ́ ẹ̀ nípa tó bẹ́ẹ̀? Àbí kí lẹ gbà lérò tó yẹ kírú ìyàwó náà ṣe? Apá kejì, báwo ló ṣe fẹ́ rí gan-an? Báwo ló ṣe fẹ́ jẹ́? Ṣé àṣírí máa tú ni àbá àṣírí ò ní tú? Kí ló fà á tó fi jẹ́ pé tó bá ti dọ́dọ̀ ìyàwó ilé kò lè ṣe, àmọ́ tó bá ti dọ́dọ̀ àlè ń gbòòrò ó ń ṣe, ó ń takútú gẹ́gẹ́ bí ọmọkùnrin? Kí ló lè fà á? Ẹ jáde pàdé nínú apá kejì fíìmù àgbéléwò ìyàwó ọ̀gá mi. Ẹ ṣé púpọ̀. Lẹ́ẹ̀kan sí ẹ má gbàgbé láti subscribe kẹ́dẹ̀ tẹ notification bell. Thank you. Ọkùnrin kọ́ ni Adam. Èyí tí mo ní ìjẹ́ ìṣiṣẹ́ ọ̀nà jẹ́ ìṣọ́. Báwo ni mi? Ìgbà tí mo ti mọ̀ pé ń bọ̀, gbogbo àwọn workers wa pátápátá ni mo ti wọ́n ṣẹ́. Mo dẹ̀ pé wọn ò lè dé ohun títí bá ṣe tán bí báyìí. Then ọkọ mi náà ò lè dé mọ́lé ni because nǹkan tó lọ ṣe kò tí ì parí ẹ̀. So feel free to talk to me. Nǹkan tó bá ń ṣe ẹ́ ni kò bá mi sọ. Please, what is it? Ìyàwó mi ni. I will blame her. Oh no, try láti protect ohun ẹ̀. Ilé ìbáyìí sàn. Mo ti sọ fún ẹ several times, Mama, mo sugary things. Look at this now. Sugar bíi ti báwo? Gbogbo evidences yẹn ló wà lórí fóònù ta. Fẹ́mi ṣó ń ṣeré ni, ó mì pé máa yẹn lé ẹ dànù bí ẹran. Understatement ni ẹran. Ó lé mi báyìí sí mi ò bá lọ. Ẹ ti ẹ̀dùpẹ́ pé wọ uniform lé ní mo rí tẹ́ ń sà láti gbà tẹ́yìn àtọ̀gá ti travel ẹ̀kan péré bẹ́ẹ̀ ló wọ uniform o. Láolú ó ní kòbòkòbò ni ẹ tútútútútútú ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ló máa ń mọ̀ kí mọ̀ parí ẹ̀. Ẹ̀dùn ẹ̀ẹ̀kan lọ́wọ́ uniform láti gbà tá ti travel. Madam sì ń wòran. Madam gangan lóní kó má wọ̀ mọ́. Bàbá Gani. Kí sọ̀rọ̀ jọ? Ṣé mo pè é sọ̀rọ̀ ni? Èmi àtọkọ mi sọ̀rọ̀ báyìí wọ́n lẹ́nu òṣì wọn bẹ̀ ẹ̀ ń dá sọ̀rọ̀ èmi àtọkọ mi. Are you okay? Ṣé wà okay? Ṣé kò máa ṣe yín? Ẹ kó máa lé ẹgbẹ́ dọ̀bálẹ̀ oṣù fún mi, má fún ògùdọ̀ balẹ̀ fún mi. Sorry darling. Ṣé mo pè wọ́n sí kókó dá sọ̀rọ̀ èmi àti ẹni? Irú nonsense òṣùwọ̀n nìyẹn. Tó bẹ́ẹ̀ yẹn. Wo ọkọ mi jọ torí Ọlọ́run. Onínàbì dúró ń bẹ̀. Ló ṣe ẹ́. Ha! Aṣẹ́wó. Ló ṣe ẹ́.
èmi ni máa lu ọkọ mi gbọ́ olówó orí mi. Cinderella.